bika ya haram. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo jákèjádò ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Látòrí ìkànnì tẹ́ ẹ fẹ́ràn jùlọ náà ni Orisun tẹlifíṣàn láti dé wá bá yín. Nítorí pé àsìkò Ramadan la wà tí ọba ẹlẹ́sọ̀rẹ́ ti ń fúnni lẹ́sọ̀rẹ́ tó ti ń pín wa lẹ́sọ̀rẹ́. Ṣé wá rí ní àsìkò àwẹ̀ yìí bẹ́ẹ̀ mọ̀ wípé ọ̀ranyàn tó ṣe kókó tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí ni láti gba àwẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni ṣé wá rí mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká ló mọ bí àwọn èèyàn lórí pópónà wípé ǹjẹ́ gbogbo wa la lè gba àwẹ̀ ọ̀hún nígbà tí a bá rin ìrìn àjò tó jìnnà bí ìrìn àjò ń ṣe lè wù kó jìn tó ǹjẹ́ gbogbo wa la tún lè gbà á náà ẹ mọ rántí pọ̀ ọ̀ranyàn ni o ẹ mọ́ fòjòpòjò mi ẹja ló ní bọ́ọ̀bẹ̀kẹ́ ló kọ tèmi ẹ tẹ̀lé mi ká lọ mọ ìmọ̀ràn àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ tí ẹ bá wá ń rin ìrìn àjò tó jìnnà gan-an ṣé yìí máa lè gbàwẹ̀ náà. gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti sọ fún wa nínú Al-Qur'an ba'da al-isti'aza wal basmala ya ayyuhal ladhina amanu kutiba alaykum siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run jẹ́ kó yé wa nínú Al-Qur'an yìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo Ọlọ́run bá ṣe àwẹ̀ lọ́ranyàn fún yín gẹ́gẹ́ bó ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn tó ti ṣáájú lọ. Kì í ṣọ̀ranyàn lọ́jọ́ tó gbá lórí ìrìn àjò yẹn. Tábàbá ẹni tó rìnrìn àjò bóyá ó ti wá dà pé bóyá ó fẹ́ bọ́ sódì fún àbí bóyá nǹkan kan then bóyá ẹni yẹn lè break. Tí ènìyàn bá ń rìnrìn àjò tó jìn ó níye miles tán fún wa tó dẹ̀ já sí pé tó bá ti di pé lásìkò tó jẹ sàárì tọ́hún tó wá ń lọ tó já sí pé yóò dé lùhùn kó tó di pé àsìkò sínú tó ó lè gbà àwẹ̀. Tí okun bá wà mo lè èmi lè gbà. tọ́lọ́mbà kọ́ àdàrà pé bá máa lọ ìrìn àjò náà mú gbọdọ̀ gbàwẹ̀ náà ni torí Ọlọ́run mò ń gbà fún mi gbà fún èèyàn. tó sì pé tá a bá ń lọ nù ọkọ̀ kó sì pa fẹ́ jẹun àbá fẹ́ mu mi àkàn wà ní ìsiraró náà títí tá a máa fi rìnrìn àjò yẹn so èèyàn lè gbàwẹ̀ lásìkò yẹn. Ẹ̀sìn Islam ẹ̀sìn tó rọrùn ni Islam ti gbà á láyè bí èèyàn bá ń lọ ìrìn àjò tó lọ jìnnà púpọ̀ kéèyàn ó má gbàwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ òun yóò dá padà lẹ́yìn tí ààrẹ bá parí tán. Oníkọ̀tọ́ lè ṣe tí wọ́n bá lè gbà bó jẹ́ kán fi ṣe sàárà bí àwọn bí a kọ́ ṣe nǹkan tó bá ti sáìmù tó bá ṣinú kọ́ gbé fáwọn tó gbàwẹ̀. Ní gbogbo ilé ní kẹ́ẹ̀sì bá ń gbọ́ lóhun tóbi ẹ̀rí bí àwọn mùsùlùmí bó ṣe káràmásìkí àwẹ̀ Ramadan yìí ẹ ti mọ̀ wípé ọ̀ranyàn ni ohun tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ń tó kọ fún gbogbo wọn ni gẹ́gẹ́ bí ọ̀ranyàn tó ṣe kókó tó ṣe pàtàkì ẹ wò ó Allah lábẹ́ kọ́ fún wa ní oore ọ̀fẹ́ kí ẹ̀mí ìwọ ó lè síkà oṣù yìí ní agbára Ọlọ́run àmín. Ẹ wò ó ẹja lónìí bó àbẹ̀kẹ́ ló kọ́ mi lọ́jọ́ gbogbo ní ọjọ́kọ́jọ́ ìkànnì yìí ni kẹ́ ẹ mọ́ ti yí kúrò Orisun TV náà lẹ́ẹ̀mọ́ bá pàdé ní gbogbo ọjọ́ táwọn mú bí gbọ́gbọ́n ṣe ń kọ́ sí wá fún yín.